gbẹnu tán o olùkọ́ iléèwé gíga lẹ́kítọ́rà kan na Teru-Npa Lasiko tó ń gba Owo Iwaju Pelu Akekobinrin onípele kejì lóòtẹ́ẹ̀lì kan nípínlẹ̀ Kogi. Buhari kọ́ ló rán àjọ Otẹlẹmuyẹ DSS lọ ṣekọlù sílé Sunday Ìgbòho. Pasitọ Tunde Bakare ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìdílé oyè takò gbigba fọọmu jẹ ọba. Wọ́n dúró lórí ìlànà ìṣẹ̀ṣe yíyan ọba nílẹ̀ Ìjẹ̀bú. A ò fẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ yín o. Ìkọ Olóògùn kọ̀ jálẹ̀ o. Wọ́n kọ ó lé ní mílíọ̀nù 13 náírà 13.7 million naira owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Plateau. Olu-Ileesẹ ológun ilẹ̀ wa ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ifá kọ́ la fi yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú bá a ṣe ń ṣeré Bagbimọ Akile Ijẹbu ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọkọ̀ táǹkà epo kan búgbàmù gbanájẹ nílùú Ìbàdàn. Adúpẹ́ ẹ̀mí èèyàn kankan kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó gbẹ́nu tán o olùkọ́ iléèwé gíga lẹ́kítọ́rà kan na Teru-Npa Lasiko tó ń gba Owo Iwaju Pelu Akekobinrin onípele kejì lóòtẹ́ẹ̀lì kan nípínlẹ̀ Kogi àbí ntí ń wumọ́ jẹ kírun mọ́nú. Dr. Olabode Abimbola Ibikunle ẹni tí í ṣe ọ̀kan lára olùkọ́ iléèwé gíga Kogi State University Anyigba ló ti na Teru-Npa báyìí o. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ilé ìtura kan tí wọ́n fi orúkọ bò láṣìírí nílùú Kogi. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí ó tẹ̀ wá lọ́wọ́ Dr. Ibikunle tí wọ́n ló ti ṣègbéyàwó tí ó sì ti bí àwọn ọmọ ni wọ́n kéde ikú rẹ̀ lóòtẹ́ẹ̀lì kan tí ó lọ. Wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé ní nǹkan bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn ní olùkọ́ ọ̀hún tí ó ti dolóògbé báyìí wọ òtẹ́ẹ̀lì pẹ̀lú akẹ́kọ̀ọ́ arẹwà ọmọbìnrin ebira kan tí wọ́n ló wà ní ìpele kejì 200 level. Ìròyìn náà fìdí rẹ̀ múlẹ̀ pé ọkùnrin olùkọ́ ọ̀hún ló ti lo àwọn èròjà afúnaralókun amárale láti lè ṣe dáadáa lórí pápá gẹ́gẹ́ bí àgbà bọ́là àgbà Owo Iwaju tó dáńtọ́. Nígbà tí ìdíje náà sì bẹ̀rẹ̀ ọkùnrin olùkọ́ yìí ṣe bí akin ó fakọyọ ní ìpele àkọ́kọ́ àmọ́ sí ìyàlẹ́nu nígbà tí ìpele kejì ìdíje náà kù díẹ̀ kí ó bẹ̀rẹ̀ ní ọkùnrin olùkọ́ yìí na Teru-Npa. Akẹ́kọ̀ọ́bìnrin náà tí ó ti wà ní àgọ́ ọlọ́pàá báyìí sọ níwájú àwọn ọlọ́pàá pé òun kò mọ ohun tó ṣokùnfà ikú olùkọ́ rẹ̀ Dr. Ibikunle. Ṣé kéèyàn ò má rọ̀ràn ni bí èèyàn bá dé àgọ́ ọlọ́pàá láti lè fìdí òótọ́ múlẹ̀ onírúurú ìbéèrè ni wọ́n máa béèrè. Wọ́n bi akẹ́kọ̀ọ́bìnrin náà bóyá ó fún olùkọ́ rẹ̀ yìí ní nǹkan jẹ ṣáájú ìdíje ojúkojú tí wọ́n jọ gbá. Ìròyìn ikú olùkọ́ iléèwé gíga náà ló ti lórí ìtàkùn ayélujára kan pẹ̀lú onírúurú àkọlé èyí tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Kogi ń kọ nípa olùkọ́ náà. Níṣe ni wọ́n ń fi yẹ̀yẹ́ ṣe ẹ̀yẹ ikú olùkọ́ náà. Ṣé ikú ogun nípa kíkanjú, ikú odò sì nípa òmùwẹ̀, ikú abo náà sì nípa alágbèrè ọkùnrin. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn kan wí lábẹ́ àríwísí ìròyìn náà ni pé irúfẹ́ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ pọ̀ lọ́wọ́ àwọn olùkọ́ iléèwé gíga àmọ́ tí a bá wí fún wọn tí wọn ò bá jáwọ́ bó pẹ́ bóyá ohun tí ó kìlọ̀ fún wọn yóò kìlọ̀ fún wọn. Buhari kọ́ ló rán àjọ Otẹlẹmuyẹ DSS lọ ṣekọlù sílé Sunday Ìgbòho. Pasitọ Tunde Bakare ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìlúmọ̀ọ́ká òjíṣẹ́ Ọlọ́run kan nílẹ̀ wa Nàìjíríà Pasitọ Tunde Bakare ti sọ̀rọ̀ jáde o lórí bí àwọn àjọ Otẹlẹmuyẹ DSS ṣe ṣekọlù sílé Sunday Ìgbòho. Pasitọ Bakare sọ wípé ààrẹ àná nílẹ̀ wa Nàìjíríà olóògbé ọ̀gágun fẹ̀yìntì Muhammadu Buhari kọ́ ló rán àwọn àjọ Otẹlẹmuyẹ DSS lọ ṣekọlù sílé Ìgbòho Òòṣà ẹni tó jẹ́ ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yoruba Nation. Ó sọ ọ̀rọ̀ yìí lórí ètò kan lórí ìkànnì amóhùnmáwòrán lọ́jọ́ Ajé Monday ọjọ́ 14 oṣù keje ọdún yìí. Bakare sọ wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbà lòun àti Buhari máa ń jíròrò sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà òun kò sì fi ìgbà kankan rí bú ẹnu àtẹ́lu ọkùnrin náà níta gbangba. Àmọ́ tó ní wàhálà tó ṣẹlẹ̀ nílé Ìgbòho nípa bí àwọn àjọ Otẹlẹmuyẹ DSS ṣe digun lọ bá Sunday Ìgbòho nílé rẹ̀ ló jẹ́ kóun fọhùn síta torí pé inú bí òun gidi gan. Pasitọ Bakare lòun rántí pé òun sọ lákòókò ìwàásù wípé Buhari ò ní rí òun mọ́. Pasitọ náà bá ní bí Buhari ṣe ránṣẹ́ pé òun nìyẹn wípé
òun ò mọ nǹkan kan nípa ìkọlù tí àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe sílé Sunday Ìgbòho. Níṣe lòun dá Buhari lóhùn pé báwo lòun ṣe fẹ́ mọ̀ pé kì í ṣe òun ló rán àwọn ikọ̀ náà lọ sílé Sunday Ìgbòho nígbà tó jẹ́ pé abẹ́ rẹ̀ ni àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà ti wá. Ó ní Buhari ṣàlàyé fóun pé àwọn òṣìṣẹ́ elétò ààbò kan máa ń dá iṣẹ́ jẹ ni tí wọ́n sì máa parọ́ nígbà tó bá yá wípé àṣẹ látòkè wá làwọn tẹ̀lé. Ó ní Buhari sọ wípé oríṣiríṣi nǹkan ni àwọn òṣìṣẹ́ elétò ààbò máa ń ṣe. Ó ní àìmọye ìgbésẹ̀ tí àwọn òṣìṣẹ́ elétò ààbò máa ń gùn lé tí wọ́n á sì parọ́ pé àṣẹ látòkè wá ni. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bí ètò ọrọ̀ ajé ṣe rí láyé ìjọba Buhari, Bakare ní ọ̀pọ̀lọpọ̀ ètò ìṣèjọba tí Buhari gbé wá ló ní àléébù tó lápá búburú lọ. Ó ní kí àwọn èèyàn má ṣe di gbogbo ẹ̀bi àìṣedéédé ru Buhari nìkan. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìwà ọ̀bàyéjẹ́ ti wọ ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba lẹ́wù. Ó ní ọ̀pọ̀ wọn ló yẹ kán máa gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n àmọ́ ṣùgbọ́n tí wọ́n ń yan fanda káàkiri. Ó ní Buhari ṣakitiyan gidi gan láti tọwọ́ ìwà àjẹbánu bọlẹ̀ àmọ́ pàbó ní gbogbo ìgbìyànjú Buhari já sí. Pasitọ Tunde Bakare ló sọ̀rọ̀ yìí ní ìfèsì sí fídíò tí olóyè Sunday Ìgbòho ṣàgbéjáde sójú òpó ayélujára lọ́jọ́ àìkú Sunday ọjọ́ tí Buhari papòdà gan, níbi tó ti ń dáwọ́ ìdùnnú dúpẹ́ mọ rírì Ọlọ́run wípé Ọlọ́run dá òun sí lọ́wọ́ ète Buhari. Sunday Ìgbòho ní Buhari tó jẹ́ pé òun ló rán àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wá ṣèkọlù sílé òun láti dá ẹ̀mí òun légbodò ló ti jáde láyé yìí ẹ̀rùjọ ayé bí. Buhari ló rán ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tó wá ṣèkọlù sílé òun lọ́gànjọ́ òru ọjọ́ kìíní oṣù keje ọdún 2021. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun sì wà láàyè. Ọlọ́run ní rárá àsìkò òun ò tí ì tó. Sunday Ìgbòho ní tọ́lọ́run bá ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè yí padà. Ìdílé Oyè takò gbígba fọọmu jẹ ọba. Wọ́n dúró lórí ìlànà ìṣẹ̀ṣe yíyan ọba nílẹ̀ Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹni tí yóò bá jẹ Àwùjalẹ̀ àti olórí ilẹ̀ Ìjẹ̀bú báyìí gbọ́dọ̀ ṣetán o láti di ọwọ́ ìṣẹ̀ṣe ilẹ̀ Ìjẹ̀bú mú ṣinṣin. Ìdílé tóyè kan ní ìdílé Fúsẹ̀ngbúwà tí yóò fa orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ kalẹ̀ tí yóò gun orí ìtẹ́. Olórí ìdílé Oyè Adédòkun Ajídàgbà sọ èyí di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday lákòókò tí wọ́n ń ṣe ètò lílu àwọn ìlú gbẹ̀du èyí tó jẹ́ pàtàkì àṣà àti ìṣe láti fi ṣe àmì ìdílé tóyè kan tí yóò fa ọmọ oyè kalẹ̀ fún orí àpèrè Àwùjalẹ̀. Ètò ayẹyẹ náà ló wáyé ní Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn. A ó rántí pé olóògbé Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà wàjà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kejì ọdún yìí lẹ́ni ọdún 61 lẹ́yìn tó jọba fún ọdún 65 lórí ìtẹ́. Wọ́n gbé òkú ọba Àwùjalẹ̀ wọ káàlẹ̀ sùn lọ́jọ́ ajé Monday nílẹ̀gbẹ́ àdáni rẹ̀ nílùú Ìjẹ̀bú Òde GRA nílànà ẹ̀sìn mùsùlùmí. Níbi ètò ìsìnkú náà ní àwọn ọmọ ogun sọ́jà ti dènà de àwọn oníṣẹ̀ṣe pé wọn ò gbọ́dọ̀ kọjá lọ síbi tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ti fẹ́ sin Àwùjalẹ̀. Níṣe ni wọ́n lé wọn dànù lọ́jọ́ náà. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹni tó wà níkàlẹ̀ níbi ètò ìsìnkú náà sọ wípé ìfẹ́ àti ìmọ̀ sí olóògbé Àwùjalẹ̀ ni kí wọ́n sin òun nílànà ẹ̀sìn mùsùlùmí. Láìpẹ́ ni ìpínlẹ̀ náà gbé òfin kan jáde tó pe àkọlé rẹ̀ ní Obas, Chiefs, Council of Obas and Traditional Council Law of Ogun State Bill 2021 lójúnà láti bọ̀wọ̀ fún ipò ọlá ọmọnìyàn àti ìgbéga ọ̀làjú ìfinijoyè àti ètò ìsìnkú àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà. Orí adé ètò ìsìnkú Àwùjalẹ̀ ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àhesọ̀rọ̀ sílẹ̀ káàkiri ìlú, dá èdè àìyedè sílẹ̀ bí àwọn oníṣẹ̀ṣe náà ṣe ní ìlànà ẹ̀sìn àbáláyé ló yẹ kí wọ́n fi sin òkú Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ilẹ̀ Ìjẹ̀bú. Ẹni tó ń sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday Ajídàgbà ṣèkìlọ̀ pé ẹni yòówù tí yóò bá gun orí ìtẹ́ rọ́pò olóògbé ọba Adétọ̀nà gbọ́dọ̀ ṣetán o láti di ipò ìṣẹ̀ṣe ilẹ̀ Ìjẹ̀bú mú ṣinṣin. Ó tẹnumọ́ fún ìdílé rẹ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá yàn láti jẹ Àwùjalẹ̀ kò gbọ́dọ̀ ta ìṣẹ̀ṣe nù rárá bó ti wulẹ̀ kó mọ nítorí pé òun ni yóò mú kí ìlú gòkè àgbà ní ìdàgbàsókè. Ó sọ wípé olóògbé Àwùjalẹ̀ sọ wípé wọ́n gbọ́dọ̀ yan ọmọ oyè nílànà ohun tí Ifá bá fọ̀. Ó ní káwọn lo Ifá láti fi yan ọmọ oyè. Ajídàgbà tún ké sí ìjọba kó jìnnà rere nípa àǹdá sí ọ̀rọ̀ yíyan ọba tuntun. Olórí ìdílé sọ wípé ìdílé oyè yóò fààyè gba ìlànà àǹtẹ̀lé tí wọ́n fi lélẹ̀. Ó ṣèkìlọ̀ pé Àwùjalẹ̀ tí yóò bá gorí ìtẹ́ kò gbọ́dọ̀ níṣe pẹ̀lú ọ̀rọ̀ owó, olówó ọlọ́rọ̀ tàbí olóṣèlú. Ajídàgbà sọ wípé ìdílé ti ṣetán lójú méjèèjì láti fa ọmọ oyè. A ò fẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ yín. Ìkọ Olóògùn kọ̀ jálẹ̀ o. Wọ́n kọ ó lé ní mílíọ̀nù 13 náírà 13.7 million naira owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí
nípínlẹ̀ Plateau. Olu-Ileesẹ ológun ilẹ̀ wa ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olu-Ileesẹ ológun lọ́jọ́bọ̀ Thursday sọ wípé àwọn ikọ̀ ológun Operation Safe Haven kọ ó lé ní mílíọ̀nù 13 náírà owó àbẹ̀tẹ́lẹ̀ tí àwọn agbésùnmọ̀mí gbé kalẹ̀ fún wọn lákòókò ìréde àwọn ológun nípínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe wí, àwọn ikọ̀ ológun ló jẹ́ ìpè àwọn aráàlú nípa àwọn iṣẹ́ láabi àwọn agbésùnmọ̀mí nígbà tí wọ́n rí ọkọ̀ kan tó mú ìfura dání pẹ̀lú ihò ọta ìbọn lójú ọ̀nà Jos sí Sanga. Ẹni tó ń sọ̀rọ̀ lákòókò ìpàdé àwọn oníròyìn l'Àbújá níbi tó ti sọ àwọn àṣeyọrí iṣẹ́ tí àwọn ológun ti gbèsè káàkiri ilẹ̀ wa láti ọjọ́ 9 oṣù keje sí ọjọ́ 16 ọdún yìí. Olùdarí lẹ́ka ètò ìròyìn níléeṣẹ́ ológun ọ̀gágun àgbà Marcus Kanye sọ wípé lákòókò iṣẹ́ ìréde àwọn afurasí méjì kan nínú ọkọ̀ gbìyànjú láti fún àwọn ọmọ ogun lówó àbẹ̀tẹ́lẹ̀ ó lé ní mílíọ̀nù 13 náírà 13.7 million naira ní pàṣípààrọ̀ fún òmìnira wọn. Àwọn ikọ̀ ológun kọ̀ jálẹ̀, wọ́n làwọn ò fẹ́, wọ́n kọ owó àbẹ̀tẹ́lẹ̀ ọ̀hún, wọ́n fi gbòòrò òfin gbé àwọn afurasí méjèèjì náà, wọ́n sì rí àwọn ohun ìjagun, àwọn ìbọn àti ọta ìbọn, ọkọ̀ àti ó lé ní mílíọ̀nù 13 náírà gbà padà kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí náà. Ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú nígbà tí àwọn ohun tí wọ́n rí gbà padà náà sì ti wà lágọ̀ọ́ iléeṣẹ́ ológun. Kanye sọ wípé ikọ̀ ológun tún dáwọ́lé iṣẹ́ ìréde, wọ́n sì jẹ́ ìpè àwọn aráàlú ní agbègbè Basa àti bákan náà ní ìjọba ìbílẹ̀ Kaura àti Sanga nípínlẹ̀ Kaduna. Ó sọ síwájú sí pé iṣẹ́ ìréde ló yọrí sí ìfigbóró òfin gbé àwọn afurasí ajagunta méje àti àwọn ọ̀daràn níjọba ìbílẹ̀ Bakinladi àti ìjọba ìbílẹ̀ Gúúsù Jos nípínlẹ̀ Plateau àti ìjọba ìbílẹ̀ Wamba àti Sanga nípínlẹ̀ Nasarawa àti Kaduna. Kanye sọ wípé àwọn ohun ìjagun tí ikọ̀ ológun gbà padà nìwọ̀nyí: àwọn ohun ìjagun olóró míì, àwọn ìbọn àti ọta ìbọn, àwọn ọ̀kadà alùpùpù àti àwọn oògùn olóró. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní lákòókò tí wọ́n gùn lé iṣẹ́ ìréde náà, wọ́n kojú àwọn agbésùnmọ̀mí, wọ́n sì ṣekú pa lára wọn, wọ́n nawọ́ gán àwọn 12, wọ́n sì dóòlà àwọn olùfarakásá 3 tí wọ́n jí gbé. Ó gbóṣùbà káre fún iṣẹ́ takuntakun àwọn ikọ̀ ológun, pàápàá jùlọ fún bí wọ́n ṣe kọ owó àbẹ̀tẹ́lẹ̀ ó lé ní mílíọ̀nù 13 náírà 13.7 million naira lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ó ní pé iléeṣẹ́ ológun yóò sì dúró nínú ìfarajìn rẹ̀ síbẹ̀ láti tẹ́wọ́ gbogbo ìwà ìgbésùnmọ̀mí àti ọ̀daràn bọlẹ̀ pátápátá nípa dídi àwọn ìwà tó ṣàtọ́nà iléeṣẹ́ ológun mú ṣinṣin. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àkọsílẹ̀ àṣeyọrí nípa gbígbógun ti àwọn tó ń fọ́ ọ̀pá epo jálẹ̀ epo àlùmọ́nì, ó sọ wípé ikọ̀ Operation Delta Safe ti nawọ́ gan 42 àwọn afurasí olè afọ́ ọ̀pá epo lọ́sẹ̀ tó kọjá, tí wọ́n sì ní àwọn àgbá tó kún fún epo rọ̀bì tí wọ́n jí àtàwọn epo míì tí kò bá òfin mu gbà padà. Lára àwọn ohun tí àwọn ikọ̀ ológun tún gbà padà ní àwọn ẹ̀rọ pumping machine, drilling machine àti kẹ̀kẹ́ márúwá, ọ̀kadà alùpùpù, ẹ̀rọ fóònù àti ọkọ̀ 13. Kanye tún sọ̀rọ̀ síwájú sí pé ikọ̀ ológun tún nawọ́ gan ògbóǹtarìgì adarí ẹgbẹ́ òkùnkùn torúkọ rẹ̀ ń jẹ́ Prince Johnson Isirim tí ọ̀pọ̀ mọ̀ sí Commander Junior àti àwọn afurasí ọ̀daràn ajínigbé 13 níjọba ìbílẹ̀ ìlà oòrùn Awada nípínlẹ̀ Rivers àti Osimiri apá gúúsù Warri àti ìjọba ìbílẹ̀ Ukwani nípínlẹ̀ Delta. Àwọn ohun ìjagun olóró, àwọn ìbọn àti ọta ìbọn àti àwọn ọkọ̀ àti ọ̀kadà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tún rí gbà padà kúrò lọ́wọ́ àwọn afurasí náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ ológun tún gùn lé iṣẹ́ ìréde lọ ibùba àwọn ọ̀daràn ní apá ẹkùn gúúsù ìjọba ìbílẹ̀ Ìjọ nípínlẹ̀ Bayelsa, tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn olè afọ́ ọ̀pá epo 28 àti àwọn agbé oògùn olóró lọ́jọ́ 10 oṣù keje ọdún yìí. Ifá kọ́ la fi yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, bá a ṣe ń ṣe rèé. Bagbimọ Akile Ijẹbu ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọjọ́ Àìkú ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ní Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà papòdà, tí ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé sì ṣèdárò orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ọ̀hún. Ọdún 1960 ni ọba Adétọ̀nà jẹ Àwùjalẹ̀ gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ní báyìí tí orí ìtẹ́ náà ti ṣòfò, ọ̀pọ̀ ọmọ oyè ló ń gbèrò láti kópa nínú ètò oyè ọba jíjẹ láti jẹ ọba lójúnà láti gun orí ìtẹ́ baba ńlá wọn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Ìjẹ̀bú ni kò tíì ní àǹfààní láti mọ ìlànà ọba jíjẹ nítorí ìgbà pípẹ́ tí ọba Adétọ̀nà fi wà ní ipò náà. Àwọn olórí
olórí ìdílé ọba tó kàn lásìkò yìí ti bẹ̀rẹ̀ ìjíròrò lórí ọmọ oyè tí wọn yóò fà kalẹ̀ nígbà tí ètò oyè ọba jíjẹ bá bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn BBC News Yorùbá ṣe gbé jáde síta, Bagbimọ Akile Ijẹbu, olóyè Fásì Yusuf ti tan ìmọ́lẹ̀ sí bí oyè ọba jíjẹ ṣe máa ń wáyé nílẹ̀ Ìjẹ̀bú Òde. Ó ní ètò oyè ọba jíjẹ tó fẹ́ wáyé lásìkò yìí ni yóò wáyé ní ìlànà oyè ọba jíjẹ ti ọdún 1957. Olóyè Yusuf ní ọ̀pọ̀ ìròyìn òfégè ló ti ń lọ kiri nípa ipò ọba jíjẹ nílẹ̀ Ìjẹ̀bú, pàápàá bí àwọn kan ṣe ń lọ kiri láti ṣàpèjúwe ara wọn gẹ́gẹ́ bí àdélé. Gẹ́gẹ́ bí olóyè àti agbẹnusọ fún Àwùjalẹ̀ tó wájà, ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ tí yóò wáyé ṣáájú ètò ọba jíjẹ. Yusuf fìdí rẹ̀ múlẹ̀ pé ìdílé 4 ló ń jẹ ọba nílùú Ìjẹ̀bú: Gbélégbùwà, Aníkìláyà, Fúsẹ̀ngbùwà àti Fìdípọ̀tẹ̀. Pẹ̀lú ìlànà yìí, ìdílé Aníkìláyà ni ọba Adétọ̀nà tó wájà ti wá, tó sì jẹ́ pé ìdílé Fúsẹ̀ngbùwà ló kàn láti di Àwùjalẹ̀. Yusuf ní ohun àkọ́kọ́ tí àwọn afọbajẹ yóò ṣe lásìkò tí Àwùjalẹ̀ Ìjẹ̀bú bá wájà ni pé kí wọ́n yan adélé ọba tí yóò délé de ọba tuntun. Tí ọba bá ti wàjà nílùú Ìjẹ̀bú Òde, àwọn ó yan adélé tí yóò délé de Àwùjalẹ̀, tí òlìṣà tàbí ọ̀gbẹ́ni ọjà yóò sì jẹ́ olórí àwọn adélé ọba. Lẹ́yìn èyí ni akọ̀wé ìjọba yóò kọ lẹ́tà sí ẹbí tí ó kàn láti pèsè Àwùjalẹ̀. Lẹ́yìn tí àwọn bá kọ lẹ́tà ni ẹbí yóò jókòó tí wọn yóò sì ṣe ìdánwò fún àwọn tó fi ìfẹ́ hàn sí ipò. Àbájáde ìdánwò náà ni wọn ó jábọ̀ fún ọ̀gbẹ́ni Odi, ìránṣẹ́ ọba, láti fi jíṣẹ́ fún àwọn afọbajẹ. Àwọn afọbajẹ ni òlìṣà, ọ̀gbẹ́ni ọjà, egbò, apèbí, olótù fọre, olótù ọlọ́wà, ọ̀gbẹ́ni Odi Ìmẹ̀sí, èkejì Odi Ìlétù, olíwo, àgbọn, kákàǹfò, lápò ẹkùn àti balógun ti Ìjẹ̀bú Òde. Àwọn 9 ló wà báyìí tí wọ́n sì ń jíròrò lórí èèyàn tí wọ́n bá mú. Àwọn ni yóò fi orúkọ ẹni tí wọ́n bá mú ránṣẹ́ sí ìjọba. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní ìjọba ni yóò kéde ẹni tí yóò jẹ ọba, tí ìpèbí yóò sì bẹ̀rẹ̀ ṣáájú kí wọ́n tó gbé adé sí ọba lórí. Bagbimọ Ìjẹ̀bú Òde, ẹni tó tún jẹ́ agbẹnusọ fún ọba Síkírù Adétọ̀nà tó ti wàjà, ṣàlàyé pé kò sí nǹkan tó jẹ mọ́ pé ifá ni wọ́n fi máa yan ọba Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú Òde. Ní ilẹ̀ Ìjẹ̀bú Òde kò sí nínú ìwé pé káwọn kàn sí ifá. Ó ní ìgbésẹ̀ yìí ni òun ti ṣàlàyé fún wọn. Ó wà nínú ètò oyè ọba jíjẹ ti ọdún 1957 àti 2006 ìjọba Ògùn náà tẹ́lẹ̀. Bóyá àwọn ẹbí wá lè lo ifá láti mọ ẹni tó tọ́ sí. Olóyè Fásì Yusuf ní báyìí kò sí ẹnikẹ́ni tó ń délé fún Àwùjalẹ̀, ṣùgbọ́n ìjọba yóò kéde ìgbìmọ̀ àdélé náà nítorí kì í ṣe èèyàn kan ló máa jẹ́. Lẹ́yìn ọjọ́ 7 tí àwọn fi ṣe ìdárò Àwùjalẹ̀ tó ti lọ, ní ìjọba yóò kéde àwọn àdélé, èyí tí yóò sì wáyé títí ọjọ́ Ajé tó ń bọ̀. Ọkọ̀ táǹkà epo kan búgbàmù gbanájẹ nílùú Ìbàdàn. Àdúpẹ́ ẹ̀mí èèyàn kankan ò bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àfi kílédùà ọba máa fi sọ rẹ̀ sọ wa o. Ọkọ̀ táǹkà epo kan ṣe bẹ́ẹ̀ búgbàmù gbanájẹ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà wáyé lójú ọ̀nà márosẹ̀ New Ife Expressway ní Ìbàdàn. Àwọn oṣojúmìkòrò ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún wáyé látàrí bírèkì ọkọ̀ náà tó kùnà tó kọsẹ̀ sílẹ̀. Èyí ló mú kí ọkọ̀ táǹkà epo náà sọ ìjánu bírèkì rẹ̀ nù. Ọ̀kan lára àwọn oṣojúmìkòrò sọ wípé ọkọ̀ táǹkà epo náà kọlu ọkọ̀ Prado Jeep àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ míì. Lákòókò náà ni táǹkà ẹ̀yìn ọkọ̀ náà ré lulẹ̀ tó sì gbanájẹ. Àmọ́ ṣá, a dúpẹ́ lọ́wọ́ Elédùà, ẹ̀mí èèyàn kankan kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ. A gbọ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọkọ̀ jíìpù ọ̀hún ló forí kásá ìṣẹ̀lẹ̀ náà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan nílùú Ìbàdàn, alága àjọ òṣìṣẹ́ panápaná nípìnlẹ̀ náà, Maruf Akinwande, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Ó fi kún pé kò sí àkọsílẹ̀ láburú kankan. Ó sọ wípé wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àjọ panápaná létí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Kíámúsá ni àwọn òṣìṣẹ́ àjọ panápaná gbéra lọ agbègbè náà láti pa iná ọ̀hún lójú ẹsẹ̀ kó má bàa ràn mọ́ ilé epo NNPC tó wà nítòsí bẹ̀ àti àwọn dúkìá tó wà lágbègbè náà. A ò ní ṣe kòǹgẹ́ láburú láti Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá.